بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله òní jẹ́ ìjọ́ kejìdínlógún nínú oṣù Zulqa'ada ọdún 1440 àti 407 lẹ́yìn tó ṣe dédé sí ogún lé kan nínú oṣù kẹjọ ọdún 2016 ìtẹ̀síwájú ní tírà صفة الصلاة أو مقدمة الكتاب أبلا إليك جي شيخ عثيمين رحمه الله تعالى أفاني بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ ìtìsíwájú tírà ni o tó yẹ kí gbogbo wa gbọ́ yé o alhamdulillah gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn kó máa jẹ́ t'Ọlọ́run Ọba alladhi farada ala ibadihi al-fara'id Ọlọ́run Ọba wo nìyẹn Ọlọ́run Ọba tó ṣe àwọn nǹkan ọ̀ranyàn ní ọ̀ranyàn lórí àwọn ẹrú ẹ̀ farada ala ibadihi al-fara'id من غير فقر إليهم láì jẹ́ pé bóyá Ọlọ́run bá bùkátà sọ́dọ̀ wọn kí ni kọ́ Ọlọ́run bá bùkátà sọ́dọ̀ àwọn ẹrú ló fi sọ pé ya mo sì kí ni lọ́rọ̀ yẹn fún nítorí pé kí ni bá àchífù kankan ìní min gairi fakrin ilayhim kí ni kó bùkátà sọ́dọ̀ wọn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa ma uridu minhum yani bighairi fakrin ilayhim wala uridu an yut'imun wa ma uridu an yut'imun inna allaha huwa ar-razzaq dhul quwwati al-matin sagata rima in suma min ghairi fakrin ilayhi la ko bùkátà sọ́dọ̀ wọn oni ka kírun oni agbawe ka zakka ka fi hajj iṣẹ́ tó lọ́run ṣe lọ́run fún aye kìí ṣe pé bóyá tá bá ń ṣe yẹ pé bóyá Ọlọ́run bá máa achieve nǹkan pẹ̀lú ọ̀dọ̀ wa àǹfààní ló padà sọ́dọ̀ ta ni ọ̀rọ̀ ta ni àǹfààní tá ń ṣe ó padà sọ́dọ̀ ọ̀dọ̀ wa náà ló padà sí àwa tá ń ṣe náà láti padà kó èrè kìíní yẹn wala tiyaj láì kò ní bùkátà sọ́dọ̀ wọn wa a'tal qa'imin biha Ọlọ́run dẹ̀ fún àwọn tó bá gbé àwọn nǹkan ọ̀ràn yẹn yìí àwọn tó bá gbé dúró al-qa'imina biha àwọn tó bá gbé nǹkan ọ̀ràn yìí tó bá gbé dúró Ọlọ́run ó fún wọn ní àtọ̀ ó fún wọn ní kíni akmal al-ajr ẹ̀san tó fi ń ṣe kíni tó fi ń kún tó fi ń pé wa afdalus sawab dídé ládá tó fi ń lọ́lájú Ọlọ́run ó fún gbogbo àwọn tó bá gbé nǹkan ọ̀ràn tó rán sí lọ́rùn yìí fáwọn ẹrú ẹni tó bá gbé dúró tó bá ń ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run sáàdéhùn kíni ẹ̀san tó kún àti ládá tó lọ́lá Ọlọ́run ṣe fún wa aqaba al-mu'ridina anha ó dẹ̀ dáfẹ̀ríà ó máa fìyà jẹ ẹni tó bá sẹ́rí kúrò níbi nǹkan tọ́nà ṣe lọ́rùn ẹni yóò máa ṣe òkúbà ìyẹn ni pé ó máa dáfẹ̀ríà fún ó máa jẹ́ yà wal mufarritin àtàwọn tó bá ṣe òròjú pẹ̀lú ẹ̀ ìmẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ àìkàkún tó ṣe tefrit pẹ̀lú tọ́nà sí lọ́rùn ẹ̀ tó bá ní àtefrit ó ní pé kéèyàn ṣe àìkàkún kéèyàn jẹ́ aláìkọbi ara sí nǹkan tọ́nà bá sí lọ́rùn ẹ̀ kó má kọbi ara sí ó ní tefrit al-mufarritin ismul fa'il nìyẹn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe àìkọbi ara sí tọ́nà sí lọ́rùn ẹ̀ Ọlọ́run yóò jẹ wọ́n yà bima yastahiquna min al-'adhab pẹ̀lú tó tọ́ fún wọn irú ìjìyà tó bá tọ́ sí wọn Ọlọ́run ṣe fún wọn sí àfọkàn bá lọ wa ashhadu an la ilaha illallah mo ń jẹ́rìí pé kò sí ní táwọn jọ́sìn fún lódodo àfitá ni àfọlọ́ọ̀bá ọba lékè ọlá wahdahu la sharika lah ó nìkan ṣoṣo ní kò ní olórogún min ghairi shakk
láì ní èméjì kankan nú ẹni wala irtiyab ìtumọ̀ kan náà láì sí iyèméjì al-irtiyab ashak ar-rayb látara ar-rayb náà ti irtiyab láì sí iyèméjì kankan nú ẹni wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo sì ń jẹ́rìí pé muhammad òjíṣẹ́ Ọlọ́run bá ní àwọn ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ sí ni ó kọ tán níbi fi nífẹ̀ẹ́ tí jù láyé ká fi pòun abdullah abikẹ́ni rasulullah tó mo ń jẹ́rìí pé níbi ẹrú Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá sí ni tá bá ní ẹrú Ọlọ́run bá là níbi nígbà pa ṣe àdápadà fáwọn tani àwọn nasara tá máa ń gbìyànjú àti sọ àwọn ànábì dìkẹ́ni ọmọ Ọlọ́run bá tá bá ní rasulu tabali o tiẹ̀ ni rẹ́dì fáwọn ta ni àwọn yahud tẹ́ gbé àti fẹ́mi àtẹ́ kan àwọn ànábì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mo jẹ́rìí pé Muhammad ẹrú ni òjíṣẹ́ Ọlọ́run Ọba sí ni ànábì al-mab'uth ẹni tí wọ́n gbé dìde ni rahmatan lil ibad kó máa jẹ́ ìkẹ́ fáwọn ẹrú atamma Allahu bihi ni'ma Ọlọ́run fi ànábì ó fi pé ìkẹ́ alal mu'minin lórí àwọn mu'mini sen gbọ́ yóò báyìí báyìí Ọlọ́run fi ane Muhammad sallam ó fi complete ní imare lórí àwọn mu'mini wa aslaha bihi ahwal ad-dunya wa aslaha bihi ahwal ad-dunya wad-din Ọlọ́run sì fi ànábì pẹ̀lú sábàbí rẹ̀ Ọlọ́run fi tún ìṣesí ayé Ọlọ́run fi tún sí al-amri ayé sí àtẹ̀sìn fasalatullahi wa salamu alayhi ìkẹ́lọ́ bá ti gẹ́rẹ̀ kuma bá nàbí náà wa ala alihi àtàwọn ará lè tàbá ní àwọn ará lè ní Muhammad àwọn náà ni ali 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 abbas ali jafar ali aqil àti gbogbo àwọn ìyàwó rẹ̀ kaka mo na benu taba je ko so pé ahlul bayt àwọn ìyàwó àwọn ni àkọ́kọ́ gan ko wonu rẹ̀ taba ni àwọn ará ilé ànábì àwọn ìyàwó first wọ́n ko dako torí pé taba ni àwọn ará ilé ta ni wọ́n ko dako taba ni bo la àwọn ìyálì kini wà pẹ̀lú ìyálì yẹn àwọn ìyàwó àwọn ọmọ kan tó ma measure àwọn mọ̀lẹ́bí yòókù àmọ́ ya pa táwọn Shia ó ti bá bí àwọn ìyàwó ní mama gbogbo wọn bẹnu ahlul bayt àwọn àrọmọdọ́mọ Aliyu àwọn zuriya Abbas àwọn zuriya Aqil àwọn zuriya Jafar gbogbo àwọn lẹ́wọ̀n bẹnu kíni ahlul bayt bal àwọn àfáàmì kan sọ pé wa kullu muslimin wa muslima min kini min banu hashim àti gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin nínú àwọn ọmọ hashim banu hashim gbọ́nà àwọn bẹ̀rẹ̀ alìbẹ̀ tó bá jẹ́ pé múmi ní ìmọ̀ tí jẹ́ mùsùlùmí alìbẹ̀ tí láwọn tẹ́gẹ́ bàbí ọlọ́kùnbà sí kẹfù gbọ́nà papọ̀ wa ashabihi àtàwọn sahaba rẹ̀ àwọn afáàní gbogbo àtàwọn ti mú ali baiti wa tabani wa alihi santo mú wa ashabihi to ali ẹ̀ tí ó ti tọ́ka lórí àwọn tani àwọn ẹ̀jẹ̀ rẹ̀ gaga tó jẹ́ mùsùlùmí tamati wa mú ashabi wa ó sì pé àwọn sahabi rẹ̀ àmọ́ bá kan mú wa alihi ni kan wa tún mú sahabi wa gbogbo tali tí ó bò fi tó gbogbo tó bá ti jẹ́ ọmọlẹ́yìn náà Muhammad sallallahu ó ti di ahli bayt ọlọ́wọ̀rọ̀ rẹ̀ ẹgẹ́ tí ó báyìí gbogbo tí tó bá ti mú méjèèjì wá tó ahli yẹn wọ́n jó mọ̀ jẹ́ àwọn ará ilé rẹ̀ gangan àwọn sàbí ó mọ̀ jẹ́ àwọn sàbí gangan àti gbogbo àwọn tó bá tẹ̀lé àná Muhammad sallallahu àwọn tó bá kàn mú ahli kan wá tí wọ́n mú wa ashabihi wa tó àwọn afá sọ pé gbogbo àwọn mùsùlùmí ti wọnú rẹ̀ wọ́n sọ wọn ahlul bayt
àwa ina alibeti gbogbo wa ẹgẹ́ ti bá inṣàlá àwa nu alibeti nàbí gbogbo tó bá ti jẹ́ ọmọlẹ́yìn àná Muhammad ó ti dára alẹ́ àná Muhammad ó ti di ọmọlẹ́yìn rẹ̀ fi díì ẹgẹ́ ti bá aha wa man tabi'ahum àtàwọn tó bá tẹ̀lé wọn ihsani ila yawmiddin pẹ̀lú dáadáa títí di ìjọ ẹ̀san. amma ba'd shaykh Uthaymeen on lẹ́yìn muqaddimatul kitab khutbatul hajj fa inna Allah dájájọ́ ọlọ́ọ̀bá tó gbọ́ngbọ́n tó ga jùlọ radiya lana dinan ó yọ́nú sí ìsìláàmù yìí kó jẹ́ ṣe fún wa ó yọ́nú sí ìsìláàmù kó jẹ́ kí ni ẹ̀sìn fún wa lam yarda lana dinan siwa kò yọ́nú sí ẹ̀sìn mìíràn ní fífe ní nǹkan dúnímá tó ju ìsìláàmù lọ radiya lana islam ó yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún wa wa man nabi ala hadhihi al-umma ó dẹ̀ fi ìsìláàmù yìí ó fi sí ọrẹ ó fi ṣe bí ẹ̀bùn fún al-umma yìí sẹ́ ń fọkàn bá dìrátà ìlọ báyìí ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wà ní kéde wa raditu lakumul islam dinan mahali shahid ni ọlọ́ni oníyìí mo ti pé ẹ̀sìn fún yín mo ti complete ẹ̀sìn yín ni'ma ti pé fún yín mo dẹ̀ yọ́nú sí ìsìláàmù kò jẹ́ ẹ̀sìn fún yín bí ta fẹ́ lò gẹ́gẹ́ ni wa qala fi aidan ọlọ́run tó sọ níbòmí tí ń tọ́kùn pé ọlọ́ọ̀bù ò ní gba nǹkan kan ní àdékìní àfi ìsìláàmù yìí o ọlọ́run wa man yabtaghi ghayra al-islami dinan ẹni tó bá wá nǹkan mìíràn ní ẹ̀sìn yàtọ̀ sí ìsìláàmù falan yuqbala min wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin irú ẹni bí ó sì máa bẹ́nu àwọn ẹni òfò tó bá dijọ́ ìgbéǹde àlìkíyọ́mà tó bá dijọ́ ọ̀kan náà ọlọ́kọ̀ sọ wá ń bẹ́ sáàfẹ́ sínú àwọn ẹni òfò sáàfẹ́ sínú àwọn tí ó pàdánù lálìkíyọ́mà ẹja dúnímọ̀ ìsìlámù náà ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun Shaykh Uthaymeen rahimahullah mo fẹ́ ní hafizahullah kí ló tẹ́ mọ̀ pé hafizahullah tẹ́lẹ̀kọ́ ti sáláìsì ìmọ̀ wọ́n rí mọ́lẹ̀ fa aláìmọ̀ wọ́n rí mọ́lẹ̀ ọlọ́run kọ́nà kó bá sí tẹ̀mọ́lẹ̀ sínú sáré gbogbo wọn Shaykh Uthaymeen fa udhakkirukum ni'matallahi alaykum fi dinil islam èmi ó ràn yín létí èmi fẹ́ ràn yín létí nípa ìdẹ̀kùn Ọlọ́run Ọba alaykum tọ́lọ̀ ṣe lé yín lórí fi dinil islam inú ẹ̀sìn islam yìí Ọlọ́run ṣe ìdẹ̀kùn ó ṣe ni'ma tó tóbi fún ọnù islam yìí fakam min unasin mélòó nú àwọn ènìyàn wa ma aktharuhum báwo ni pípọ̀ wọn ṣe tó wa ma aktharuhum báwo ni pípọ̀ àwọn ènìyàn ṣe tó yẹ pé dọ́lú andin islam tí wọ́n dúnù tí wọ́n yẹ kúrò lójú ọ̀nà islam ọ̀pọ̀ wọn ò lóǹkà wọn ò ní òǹkà wọn ò ṣe yorùbá wọn ò ní òǹkà pípọ̀ wọn ò lóǹkà àwọn tó dúnù tó rìn gbẹ́ tó fi islam rẹ̀ walam yahtadu ilayhi tí wọ́n sì ọ̀nà tí wọ́n tọ̀ dínú islam gan wọ́n má mélòó àwọn bá wọ́n tó wá bára inú islam náà tí kò yẹ kó dúgbọ́ fọ́lọ́bà tí kèsè ní iman ẹ̀sùn fa khasiru àwọn báwọn irú àwọn ilé wọn ni wọ́n ṣòfò fi dunyahum nínú ayé wọn inú sẹ̀mí ayé wọn wọ́n ṣòfò wa akhiratihi àti alikiyoma wọn ṣòfò ọlọ́ni kul ya Rasulallah máa sọ fún wọn irú chọ́rọ̀bà
hal unabbi'ukum bil akhsarin a'mala ṣé ń fún yín o ṣé ń ta yín jí pẹ̀lú ẹni tó fi ń jẹ́ ní òfòjú bí iṣẹ́ ẹni tí sẹ̀rẹ̀ sófò bí ìgbà pé olùbéèrè pé àwọn wo ni yàrá sọ̀rọ̀ sọ fún wa ta ni ó sófò ìṣẹ̀mí ayé rẹ̀ tó sọ gbogbo iṣẹ́ tó ṣe láyé bá ó sófò òwúlò fún ọ̀nà ni alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahsabuna annahum yusinuna sun'a àwọn náà làwọn tó ṣe yí pé dalla sa'yuhum gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé báyìí ó sófò ó dúnù ó ráre fil hayati dunya ní wọ́n ṣe mi ayé báyìí wa hum yahsabuna annahum yusinuna sun'a àwọn dẹ̀ ń lérò pé àwọn sí dáadáa ni wọ́n fi pa báyà àwọn ará ẹ̀sìn lọ́wọ́ ni wọ́n sì ń pa ẹ̀sìn náà ni gbogbo iṣẹ́ tán ṣe condemn àwọn alìmọ̀fìlìsù náà dẹ̀ wọnú rẹ̀ èyàn kírun nígbà wíyàn sọ̀kan sí gbùnkán àmọ́ shatama hadha watama hadha akhadha mala hadha ó gbàdúkì ilé gbólé létí ó lù yìí ó jẹ gbèsè kò sanwó rẹ̀ ọmọ ìyá gáàrí àwọn tí alámọ̀ ní sófò láyé nìyẹn ọ̀tún abẹ́rẹ́ wọn ni ulaika tẹ́ráwọ̀ eléyìí alladhina kafaru bi ayati rabbihim àwọn tí sẹ́ wọ́n sófò láyé bíbáyìí náà làwọn tó jẹ́ pé wọ́n sí àìgbàgbọ́ pẹ̀lú àwọn ááyà àwọn àmì ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn wàlùkọ́ ìyí wọ́n tó sá ìgbàgbọ́ sí ìpàdé ọlọ́run ọba wọn pé kò sí gbẹ̀dẹ̀ àwọn kèfèrí nìyẹn fahabitat a'maluhum gbogbo iṣẹ́ wọn ó bàjẹ́ fala nuqimu lahum yawmal qiyamati wazna òṣùwọ̀n kan ní gbé òṣùwọ̀n kankan dìde fún wọn lálìkì yóò máa yẹn pé iṣẹ́ wọn kò ní wéètì kankan lálìkì yóò máa kò sí wéètì kankan kò sí òṣùwọ̀n kankan fún wọn lálìkì yóò máa tágbé ìdè fún wọn pẹ̀lú pé àtúgbà fẹ́ káàtẹ̀ wo skéèlì iṣẹ́ wọn kò sí yẹn fún wọn torí pé iṣẹ́ wọn kò ní wéètì. ọlọ́ni kul innal khasirina alladhina khasiru anfusahum wa ahlihim yawmal qiyamah ala dhalika huwa al-khusran al-mubin sọ pé dájúdájú al-khasirina àwọn ẹni òfò náà làwọn iná ni alladhina khasiru anfusahum wa ahlihim yawmal qiyamah in làwọn tó ṣe pé wọ́n ṣòfò ẹ̀mí ara wọn àti àwọn ìyálì wọn lálìkì yóò máa ara ẹ̀tẹ́ ti yẹ gbọ́fà dhalika huwa al-khusran al-mubin ilé ìgan ni òfò tó fojú hàn olórí òfò tó tóbi jù láyé kó sòfò lálìkì yóò máa àti wà táwọn ìyálì rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ zùríyà rẹ̀ kẹwàájọ sòfò papọ̀ dhalika huwa khusran mubin ọlọ́run kò sọ wá mẹ́ ẹni tí ò bá ní ìsìláàmù láyé tó fi kú dhalika huwa khusran mubin àmẹ́ni tó kú ní mùsùlùmí lọ́run sọ pé wala tamutuna illa wa antum muslimun ilé ìjẹ́rì dhalika al-fawzul azim dhalika huwa al-fawzul azim kó kú ní mùsùlùmí wa huwa al-istislamu lillahi wal-inqiyad lahu ظاهرا وباطنا في العقيدة والقول والعمل اسلام تان سو كوني نعمه تون سي فún wa kini tumare oni ìjùpájú sele folo ìjùpájú sele awata ba su kataji wọ́n fẹ́ define islam fún wa ní báyìí on pawe lórí tó máa fẹ́ define islam bóòdó tí wọ́n define rẹ̀ wọ́n ni al-islam huwa salam hadha khata'un eléyìí ṣe definition islam eléyìí ṣe ta'rif al-islam ma huwa al-islam hadha ma'na al-islam
al-istislam lillahi wal-inqiyad lahu zahiran wa batinan fil aqida wal qawl wal amal. هذا معنى الإسلام. الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك. إلى اسم الإسلام. Yes, Islam. سلام عليه السلام. سلام أما بالشر بالمجمع. Islam ولتي بالسلام. àti tó bá ti pé àwọn májẹ̀mú tó bá ti pé àwọn májẹ̀mú yìí tó bá ti tẹ̀lé àwọn kan wọ̀nyí lórí salam yóò di àlàáfíà fún yóò di ni'ma fún yóò di rahama fún yóò di ìkẹ́ fún àmọ́ sọ pé Islam peace ni àmọ́ lè babaláwo ní kula ilé àwo yẹn rìn ní kula ilé àwo ìràwọ̀ ni ilé àwo díngí ilé àwo tẹ̀sùbà ilé àwọn olómi iye wọ́n mẹ́lá gáàrí ibi tó gbé àgbàgbọ́ rẹ̀ sí nìyẹn wọ́n rẹ̀ sọ pé Islam peace ni wàláhì ó jẹ́ kìíní kan ìyà lójijì ní kèsè láàbọ̀ ìyà gidi ló jẹ́ so Islam peace ni àmọ́ pẹ̀lú májàmú kó tó di peace fún onímájàmú ó ṣe ń tàpẹ̀ Islam náà tẹ́lẹ̀ bá májàmú yẹn ó ṣe ń tàpẹ̀ al-Islam ó sọ̀rẹ́ndà ara rẹ̀ fọ́lọ̀bà yẹnyẹn sọ̀rẹ́ndà bí ọlọ́pàá ní tó bá náà bọ́ sí ọ̀ sọ̀rẹ́ndà before you die tó bá fẹ́rẹ̀ àti ó tẹ̀lẹ̀ àfà ọta kanáà tó ní ọta kanáà ni bullet kan lásán ni kò ní fún ọ méjì àwọn tó bá sọ̀rẹ́ndà kọ́ yóò kí náà tẹ̀lẹ̀ sí ọ salam tó dúkú sọ̀rẹ́ndà fún tó ó sọ̀rẹ́ndà fọ́lọ̀bà ó jùpájú sẹ́lẹ̀ fọ́lọ̀bà yẹnyá ya ayyuhan nas udkhulu fi silmi yẹnyẹn ni kò sí pé bóyá bó ṣe wí ní kò sí pé bóyá mo ṣe fẹ́ ní kò sí pé bóyá mo ṣe bá bàbá mi bọ́ ṣe ṣe ní kò sí pé bóyá mo ṣe bá àwọn ìyá mi bọ́ ṣe ṣe ní àwọn ìyá ń kásá kan àwọn ìyá ń sọ́mà kan kò sí yóò udkhulu fi silmi ni káfà ni wala tattabi khutuwatu shaitan ere al-istislam lillah on pere muslimi on lọ sí church ó ti ṣe istislam ó ṣe istislam ó da space islam salam on la salatu gbogbo church do Sunday agmewa asalatu ló lọ ó di church tó kó be on jere te ba ó tún lọ church look at Islam ni ọ̀rọ̀ ni udkhulu fi silmi ó wọnú ẹ̀sìn tọwọ́ tẹsẹ̀ ní tó gbogbo ara rẹ̀ yẹnyẹn ni ẹ̀rẹ́ Islam lillah wal inqiyad kó dẹ̀ gbàfà inqiyad ni kó gbàfà fún tani fún Ọlọ́run Ọba Islam ni àti inqiyad ni zahiran wa batinan ní gbangba sí ní kọ̀kọ̀ gbangba rẹ̀ ó ṣe Islam kọ̀kọ̀ rẹ̀ Islam kọ̀kọ̀ inú ọkàn rẹ̀ ni ó ṣe Islam lọ fọ́lọ̀ Ọba subhanahu wa ta'ala fil aqida ni bi ideology rẹ̀ ó ṣe Islam zahiran wa batinan wal qawl ọ̀rọ̀ rẹ̀ ó ṣe Islam lọ fọ́lọ̀ Ọba subhanahu wa ta'ala wal amal àti iṣẹ́ rẹ̀ ọkàn rẹ̀ ṣe Islam ahọ́n rẹ̀ ṣe Islam gbogbo ríkèríkè ara rẹ̀ ṣe kíni ó ṣe Islam eré ní sáńpẹ́ ní Islam هذا معنى الإسلام gbogbo tó bá lè fún ní ta'arifu mu yàtọ̀ sílẹ̀ ó fẹ́ yóò ṣẹgẹ́ dìbà bí so ẹ̀rí pé ìtumọ̀ ìsìláàmù gan fún rẹ̀ tẹ́ bá gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí dáadáa ó ti gbógun ti gbogbo tí ò bá ní ṣe pẹ̀lú Islam ti gbógun ti tẹ́ bá ti wọ́n ta'arifu lásán ìgbọ́ ó ti gbóhùn sí anything kò sí pé bóyá bó ṣe wù mí ní ìtumọ̀ ìsìlámù tàrífì lásán ó gbóhùn sí ìfẹ́ inú ó ti gbóhùn sí pé bóyá mo ṣe bá àwọn bàbá bá ṣe ní tó bá sọ pé mo ṣe bá àwọn bàbá mi bá ṣe ní ó tí ṣe Islam fọ́lọ́ ọba ó ṣe Islam ó tí ṣe Islam torí pé kiri
àwọn bàbá rẹ̀ ni wọ́n lè gbé nǹkan tó jẹ́ bídíà wá sí Islam ò sì faramọ́. àbẹ́ ẹ̀kọ́ ni kò sí pé bóyá àṣàlúwà ni àṣàlúwà tá à ń ṣe nínú àṣàlúwà nìyí á ṣe Islam díẹ̀ á ṣàṣà díẹ̀ Islam ti gbógun ti al-istislam lillahi láàmù tẹ̀mílíkì ni ọ̀rọ̀ àbá nìkan ló kápá ògbélé ẹni ó nìkan láti fún lílà fọ́rọ̀ àbá nìkan ní sọ. فليس الإسلام عقيدة فحسب Islam wèé sí àkídà nìkan kó wá kan tó ti tó bá náà àkídà nìkan ni alqawl ara Islam ni al'amal ara Islam ni walakin al-Islam ṣùgbọ́n Islam àkídà wa qawl wa amal mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ ní Islam ó kírun ó gbáwẹ̀ amal ní iṣẹ́ ìtàn fara sí lẹ́yìn ó sọ jáde lẹ́nu ó mọ̀ sí askar ó mọ̀ sí zikir ó mọ̀ sí àdúà Islam ni ó fi ẹnu sí then ọkàn rẹ̀ ó dẹ̀ tún láti sọkàn rẹ̀ ọlọ́ọ̀bá ni ká ó ní o kò sẹ́lómi àfọ̀nà fakama la yakunu Islam bil amal wahdahu gẹ́gẹ́ bó jẹ́ pé Islam kò lè jẹ́ pẹ̀lú iṣẹ́ nìkan kadhalika la yakunu bil aqida wahdaha kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú aqida nìkan. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس وما إسلام وما بيوده لوري كمانوني إسلام وجو لوري كمانوني تابالي بيتني أكوباي كيلو سنة إسلام وجو لوري كمانوني تابالي بيتني أكوباي بي كيلو سنة يو بوسبوني كمانوني لا تكني ولا تدو لا تقبلي نسي إسلام المسلمين لي aláàkọ́ shahadat an la ilaha illallah ìjẹ́rìí pé kò sí táwọn jọ́sìn lóòdù àfọlọ́bà ní subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah dájájú muhammad òjíṣẹ́ ọlọ́ọ̀bà ni wa iqami salah ìgbéró dúró wa ita'i zaka sísá fọmọdúkìá wal hajj àti ṣíṣe hajj ṣíṣe ní àjọyọ̀ sọ̀rọ̀ sí ilé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wa sawmi ramadan àti gbígbààwẹ̀ ramadan àwọn kan márùn-ún yìí ni wọ́n gbé islam yìí lórí islam dúró lórí àwọn kan márùn-ún yìí tí kò bá yẹ kó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ Islam ṣe kí ó ti rọ àfìdíẹ́ nìyẹn tàbá tún yẹ kan kó bẹ́ẹ̀ tí ó tún fi nìyẹn tàbá tún yọ kan báyìí àbá yọ ọgbẹ́ sábà kí ló ṣẹlẹ̀ gọ̀rọ̀wá okòrò Islam rẹ̀ fúrò kò tí wà bí. eléyìí sáà pèrè kéde al-Islam ó lè mú kan kó ní eléyìí mi gbàgbọ́ ní ògbélé gbọ́ òun láti gba gbogbo ẹ̀gbọ́n ni ètò rọ̀ mọ́ ti tí ọkàn ìbẹ̀ náà rẹ̀ ó ní tọ́kàn shahadat an la ilaha illallah wa anna muhammadar rasulullah tọ́kàn ní ẹ̀ èwo ni ti ti eríkè as-salah as-sawm hajj zaka ògbélé ti ti eríkè rẹ̀ ilé ní ti ìtàn pẹ̀lú Islam ó wà lè mú kan kó sọ pé ilé nìkan lè mú dúró lórí ìmú dúró lórí òun láti mú mara àwọn ni fòròpó tí bá rí wà máa náà dáàríká afáàní kí ni túnmọ̀ ilé àdíṣe ilé Imam Bukhari gba hadisi wa fi kitab al-iman babu du'a'ukum wa imanukum wa Muslim Imam Muslim gba wa fi kitab al-iman babu bayan arkan al-islam Sheikh Hussein wani ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé anna hadhihi al-usul hiya da'aimul islami allati la yumkin an yaquma illa biha kama la yaqumu al-bina illa bi asasihi àwọn nǹkan wọ̀nyí àwọn gan ni al-usul àwọn ni ìpìlẹ̀ àwọn ni bí foundation àwọn ni bí gbòǹgbò àwọn ni gbòǹgbò tó jẹ́ pé gbòǹgbò yẹn náà ń pè ní da'aimul islam àwọn òpó ìsìlámù allati gbòǹgbò tó ṣe wípé la yumkin an yaquma islam ní pé kò lọ́rùn láti dúró illa biha àfi pẹ̀lú àwọn gbòǹgbò yìí àfi pẹ̀lú àwọn òpó yìí la yaqumu kama la yaqumu al-bina gẹ́gẹ́ bó ti jẹ́ pé ilé tá a mọ̀ ò lè dúró illa bi asasihi àfi pẹ̀lú kíni foundation rẹ̀ bẹ́ẹ̀ ni islam ò lè tí ì dúró àfi pẹ̀lú kíni àwọn òpó rẹ̀ innana ayyuhal ikhwa dájájọ́ àwa èèyàn ọmọ ìyá mi ní islam
nudhakkiru anfusana ana na walati wa iyyakum atayina bi ni'mati llahi alaina pẹ̀lú ìdẹ̀kùn Ọlọ́run ba dẹ̀rẹ̀ Ọlọ́run ba ìkẹ́lọ́ ba tọ́lọ̀ ṣe fún wa fi hadha din al-islami inú ẹ̀sìn islamu yìí àwọn ará wa létí rẹ̀ wa nas'alu Allah ta'ala àti bẹ̀rẹ̀ ọba tó gbọ́ngbọ́n tó ga jùlọ an yuthabbitana alayhi kó fún wa ní ìdóṣinṣin lórí ẹ̀sìn náà hatta nalqa títí tá fi pàdé Ọlọ́run ọba náà subhanahu wa ta'ala walakin i'malu ṣùgbọ́n àwọn ọmọ yàrá islam ẹ máa ṣiṣẹ́ o ayyuha al-ikhwa ẹ máa ṣiṣẹ́ anna ni'mata ad-din al-islami dájú ìkẹ́ islam ni'ma islam ẹ̀sìn islam yìí ka ghayriha min an-ni'am bí àwọn míì ni nínú àwọn ìkẹ́ bí àwọn míì ni nínú àwọn ìkẹ́ Ọlọ́run ba in shukirat zadat egedwa in shukirat zadat wa thabatat wastaqarrat wa in kufirat naqsat aw zalat egbani yi Sheikh Tẹ̀bí ni ta ní ṣe tẹ̀ṣíṣì sáà málàrídọ́ àná ti tẹ̀ṣíṣì báyìí bàbá ní ṣùgbọ́n èèyàn ọmọ ìyá mi ní Islam gẹ́gẹ́ bá ti ń sàlàyé pé àwọn ará létí ìdẹ̀kùn tọ́lọ̀ bá ṣe fún ọmọ ẹ̀sìn yìí a sì ń bẹ̀rẹ̀ wà kọ́nà kó tó fún wa ní ìdóṣinṣin àbí tí tá fi pàdé rẹ̀ àmọ́ o ẹ máa ṣiṣẹ́ o irúṣẹ́ o ni ṣe kápẹ́ntà ṣe bíríkìlà ìmàlù ẹ máa irúṣẹ́ o ni ìyẹn ni pé ẹ máa sí àwọn gbogbo nǹkan tọ́rọ̀ bá ní ká ṣe nínú ẹ̀sìn ẹja mójútó ẹja máa ṣe ká má dé lórí nǹkan yẹn ọ̀kan nínú ẹ̀sìn náà gẹ́gẹ́ báwọn Yorùbá ti máa sọ lónìí pé sátìmọ̀ tó fi kírun sátìmọ̀ àrùn kí ta ló sọ fún yín wípé ibi tí Islam pín sí nìyẹn tẹ́bá rẹ̀ ti sọ báyìí tẹ́bá wọ́ọ̀chẹ̀ dáadáa rí pé babaláwo ilé babaláwo ní kula sáàtì máa tó fi hàn àwọn kí sáàtì máa bá fi báwọn sọ fún pé òun nìkan ní Islam èyí tó sì pàtàkì jù gan inú mara àrùn yẹn oní pírọ́bẹ̀mù bẹ́ẹ̀ àtàwhíd oní pírọ́bẹ̀mù tàwhíd sọ̀rọ̀ bá ń sọ pé à ń bẹ́ẹ̀ náà kọ́nà kó fún wa ní ìdóyìí nínú ẹ̀sìn náà táfi pàdé ọlọ́ọ̀bá náà àmọ́ ẹ̀ máa ṣiṣẹ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi ní Islam nítorí pé anna ni'mata din al-Islam torí pé ìkẹ́ ìsìláàmù yìí ẹ̀sìn ìsìláàmù yìí ka ghayriha bí mi ni mina ni'am nínú àwọn ìkẹ́ tó lọ́n ṣe fún wa ṣẹ́gẹ́dì báwọn tó yẹ pé ìṣúkìrá tán bá dúpẹ́ lórí ìkẹ́ òní zadat ọlọ́run tó sàlékún ìkẹ́ mi wasabatat ìkẹ́ yóò jẹ́ ìsìnkiri yóò dúró ṣiṣẹ́ wastaqarrat yóò fìdí múlẹ̀ wa in kufirat àmọ́ tán bá ṣe àìmórí sí ìkẹ́ ọlọ́run bá tá a dúpẹ́ fọ́nà lórí ìkẹ́ náà kí ló ṣẹlẹ̀ sí ìkẹ́ yẹn naqsat yóò dínkù ni yóò máa bá ni yóò máa fi yòrò ni tí ó bá ti ẹni yòrò jẹ́rẹ̀ ó tún dàbí àbí olùwọ́lọ́n kọ́nà gbé kó lẹ́ẹ̀kanà záàlá tí kó lẹ́ẹ̀kanà yányá kẹwàá ìkẹyìn ti kẹmọ́ ìmá ètò wa burú jù nìyẹn lọ́nà sọ pé la in shakartum la azidannakum tẹ́ ẹ bá ti sọ pé tí mẹ́rọ̀bà lórí ìdẹ̀kùn tí mo ti fún yín lórí Islam yìí má tún sàlékún ìdẹ̀kùn fún yín àmọ́ tẹ́ ẹ bá gbẹ́rù gbẹ́rí tẹ́ ẹ ya ìmórí sí mẹ́rọ̀ ọba iye mẹ́rọ̀ ọba ẹ̀ lè withstand yẹ o ń ba yín fínra aláì ẹ̀ lè withstand yẹ mẹ́rọ̀ tó torí délé ẹja dúpẹ́ fún ní ìmà tọ́lọ̀ sí fún wa nas'alullah al-afiya ṣẹ́kù fẹ́mi à ń bẹ́lọ̀ kọ́lọ̀ kó fún wa ní ìdóṣìṣẹ́ kó fún wa lálàáfíà kó ṣe dẹkùn rẹ̀ fún wa. fa idha kunna bima yajibu alayna
من دين الإسلام من حمايته والدعوة إليه والثبات عليه فإننا سوف نزداد منه ثباتا وعملا ودعوة إذا قواني يدادا يوم يا من الإسلام أفاني tí àwa bá ti gbé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí in tó jẹ́ dandan fún wa tá a bá ti gbé dúró tá a bá ti ṣe níṣẹ́ in tó jẹ́ ọ̀ràn yẹn fún wa nú ẹ̀sìn yìí inú ìsìláàmù yìí tá a bá ti ń ṣe níṣẹ́ tá a gbé dúró tá a gbé dìde tá a ń ṣe níṣẹ́ kí ló jẹ́ ọ̀ràn yẹn fún wa tó yẹ ká gbé dìde nú ẹ̀sìn yìí nínú rẹ̀ ní min himayati da'wa nípa dídífẹ́ǹdì dídáàbòbò dáwà àbí min himayatihi nípa tó rọ̀ mọ́ dídáàbòbò ìsìlámù yìí dídífẹ́ǹdì ìsìlámù yìí gbogbo èyíkéyìí ọwọ́ bàjẹ́ aburú ojúkójú tó bá fẹ́ wọnú ìsìlámù náà gbogbo agbára wa ká fi dífẹ́ǹdì ìsìlámù náà ọ̀rọ̀ yẹn ní fún akágbédúró ọ̀rẹ́ ẹni o wà da'watu ilay dandan ni ká máa pèpè sínú ìsìlámù náà gbogbo lè tó jọ̀rọ̀ fún anú ìsìlámù náà nìyẹn wà sabatu alay tá a dẹ̀ dúró sísè lórí ìsìlámù náà tá a sheik tá a mi tá a fi tá a yẹsẹ̀ gẹ̀rẹ̀ fóònù ìsìlámù náà tá a dúró sísè wọ́n gbé ayùn lé wa lórí báyìí ayùn ẹ máa yùn sọ wọn gbé sáàrin rí báyìí àwọn àyùn wọn gé téèkan yẹwà àfà àgbòrò fi Islam náà lẹ níta pé ní sàbátì nìyẹn fa ìdóṣìṣẹ́ kí nǹkan kan máa fìyàn kúnnù Islam náà kọ́mí wàhálà kọ́mí fìtínà kọ́mí bí a bá ṣe lè sọ òkè dílẹ̀ kí ló dókè àfà kó dó bí àpáta ni al-iman al-jazim Islam bukata rẹ̀ fún wa àmọ́ lónìí ẹ̀rọ ajé oní wàhálà kan bá yọ ẹ̀rí tán bẹ̀rù àwọn èèyàn ọlọ́run kó ṣàánú wa billahi alazim imani wa weak a ní imani tó lẹ́ àpẹẹrẹpá ní imani tó lẹ́ náà ní wípé tẹ́nìkan bá bọ́nu fìtínà nìsín gbóní lọ ọ̀dọ̀ àwọn àfà àti sísọ́bù ní àti ìrọ́játa a ní ìrìkátà ìlọ ìntọ́ àwọn babaláwo yẹn lọ ní ẹ̀ ní ìpàdà wọn láàfà sílẹ̀ ní ìmáníbà só ní sabat kò ní ìdó síse àsabat tí nìkan tó tí Islam bukata fún wa nípa fún gbẹ tó bá ṣe Islam rẹ̀ láti ní ìdó síse àwọn sọ̀hábà tí wọ́n bá ní ìdó síse ni billahi láta wò ní rẹ́tì náà lónìí ìdó síse wọn Ammar bin Yasir ìṣẹ́jú rẹ̀ báyìí fi pa bàbá rẹ̀ fi pa màmá rẹ̀ isi wo báyìí tí ẹ bá wá sí pé ẹ bá wá ní ìdòsí ṣé ó Islam pẹ̀tọ́ rẹ̀ ló fi pa bàbá mi ló fi pa màmá mi àwa Islam máa mú rẹ̀ lọ́wọ́ fa nítorí wà fẹ́ẹ́ dì ní ẹ àmọ́ ẹ̀mí òdodo iná fi ṣe Islam náà inú fàátà náà fi rí Islam náà lónìí irú ìdòsí sí tí wọ́n gẹ́gẹ́ làwọn náà bùkátà báyìí kí wọ́n gbéyàn báyìí kí wọ́n sì gún ní ọ̀bẹ ní ẹkùn nítorí Islam ó tẹ́ lọ́rùn kóhun ó sófò ẹ̀mí òun ó máa pé ẹ̀mí òun ò sófò rẹ̀ wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahyahum inda rabbihim yurzaqun ẹ má lérò pé àwọn tí wọ́n pa
sójú ọ̀nà yìí pé wọ́n ń polongo ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n ń ṣe himaya fún ẹ̀sìn wọ́n dífẹ́ǹdì ẹ̀sìn kó omi gbogbo àbúrò tó bá fẹ́ wọlé sí táwọn apá ń sójú ọ̀nà ẹ̀ má fi pé bóyá òkú ni wọn ò pé bí wọ́n kà sọ̀fẹ̀ mi wọn. láà bal àhàyáù alàyè ni wọ́n inda rabbihim yurzaqun wọ́n ń jẹ wọ́n mu wọ́n bẹnu gbádùn wọ́n bẹnu dẹkùn kẹlẹ́wà lọ́dọ̀ olúwa wọn. ẹgẹ́ jù àwọn ọlọ́run kò sàlùwà. so asabat anidie o asabat gbogbo ìnira tó bá kàn wá gbogbo ìfarani tó bá kàn wá ẹlẹ́mi tó bá kàn ní gbé sòkòsókè lásìkò tó ń gbé ní sòsà. ẹ rí wọn àìlówó wọn ní àwọn dààmú sòkòtò àbúrò wọn náà wọ káàkiri wọn tó bọ̀ wá ní sabat kí ló tẹ̀lé sí ọ. àwọn abẹnugbọn bùsùrù ẹ̀rí wọn àwọn kí ni mọ ìbúbútí wọ́n mọ́ wọ́n kọ́ dẹ́mẹ̀ rẹ̀ ọlọ́run kó ṣàánú wa. so a nídìí kí ni asabat gbogbo ẹnu àtẹ́ gbogbo ìyẹpẹrẹ ìfarani tó bá máa fi kàn wá ẹ mọ̀jà sílẹ̀ lẹ̀ ẹja dósì lórí islam náà ní ìmọ̀ ńlá ni pé o ti ẹ̀ bára rẹ̀ nínú islam wàláhì ní ìmọ̀ tó tó kù sí bal àlékún lórí ní ìmọ̀ ni àlékún eke o ti kọ́kọ́ bára rẹ̀ nínú islam o ti ní ìmọ̀ ni àlékún lórí ní ìmọ̀ kúmọ́ kó bára rẹ̀ nínú ahli sunnah billahi al-azim gẹ́bà ìsàlẹ̀ inú sharhu usuli sunnah àti inú sharhu sunnah àti Imam Barbahari pé kò bára inú ahli sunnah ní ìmà tó tó kò sí wallahi al-azim mọ̀rọ̀pọ̀ tí wáyé so asabat tàbá ti gbé dúró fa innana sawfa nazdada minhu sabata àwa a tún máa lékún nínú ìsìlámù yìí a máa lékún lórí kíni ìdóṣinṣin wà amalan a máa lékún lórí iṣẹ́ wà dáwà àti ìpèpè tàbá ti dáwò tó tọrọ bá ṣe lọ́rọ̀ yìí tàbá ti gbé dúró ní tó jẹ́ ọ̀rọ̀ dútì wà ní ìsìlámù tàbá ti gbé dúró a tún máa rí àlékún ni àmọ́ tàbá filẹ̀lẹ̀ tá a sa ìkàkún pẹ̀lú ẹ̀ tá a ṣe ìmẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ tọ́ ọlọ́run kó ṣàánú wa ni o ọlọ́run kó ṣàánú ni o kama qala rabbuna gẹ́gẹ́ bí Olúwa wa ti sọ pé walladhina tadaw zadahum huda wa atahum taqwahum alladhina tadaw àwọn tó náà bá ti fi mọ̀nà tán ti wà lójú ọ̀nà òdodo zadahum huda ọlọ́run yóò tún sàlékún kíni fún wọn ọ̀nàmà wa atahum taqwahum yáàdẹ̀ tó fún wọn ní kíni ìpayà àlékún ìpayà tó sọ fún wọn allazina jahadu fina lanahdiyannahum subulana wa inna allaha lama'al muhsinin ìparí surat al-ankabut àbí so mo pé ẹgbọ́ àlàyé tí ìsẹ̀mí ìsẹ̀ láàrin gbogbo àtàbá ti ń gbé nǹkan tó jí ọ̀rẹ́ ẹ̀ léwa lórí tàbá ti ń gbé ìdìdí inú ẹ̀sìn yìí kí ni tó jọ̀rọ̀ yẹn nípa tó rọ̀ mọ́ dídífẹ́ǹdì ẹ̀sìn náà kama defend ẹ̀sìn náà gbogbo aburú gbogbo bídà tó bá fẹ́ wọnú ẹ̀sìn náà gbogbo aburú bá fẹ́ wọnú ẹ̀sìn náà káàkiri kẹ́yìn káàmì sọ pé à ń defend ẹ̀ káàdì mọ̀ ṣe dáwà síbẹ̀ káàdì nídìí òṣìṣe gbogbo àtàbá ti ṣe léyìí a tún máa lékún lórí ìdóṣìṣe náà a tún máa lékún lórí iṣẹ́ ọlọ́run wà tún wá máa ṣàlékún ìdáyà fún wa. inú ayé wọn lọ ni wa yazidu Allahu alladhina ihtadaw huda wal baqiyatu salihatu khayrun 'inda rabbika thawaban wa khairun maradda ọlọ́run máa ń ṣàlékún ọ̀nàmà fáwọn tí kíni fáwọn tí wọ́n ti mọ̀nà tẹ́rẹ̀ rà mọ́nà tó wà mọ̀ ṣàlékún ìmọ̀nà fún wa àwọn tẹ́ ti ní ìjó ti ṣe tí wọ́n dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́ọ̀ba tí wọ́n dábòbò ẹ̀sìn ọlọ́ọ̀ba pẹ̀lú dúkìá wọn wọ́n dábòbò ẹ̀sìn ọlọ́ọ̀ba pẹ̀lú àsìkò wọn wọ́n dábòbò ẹ̀sìn ọlọ́ọ̀ba pẹ̀lú ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
Ọlọ́run òun ṣàlékún kíni fún wọn huda ìtọ́sọ́nà yóò ṣàlékún imani fún wọn yóò ṣàlékún ìjósìsí fún wọn àádẹ́ ṣàlékún rahama fún wọn Ọlọ́run ni amẹ́gbọ́ wal baqiyatu salihat àtúbọ̀tán tó dáa ìkángun tó dáa khairun ló fi lóore inda rabbik lọ́dọ̀ Olúwa rẹ̀ o lóore ní kíni sawaba ní ẹ̀san wa khairun ló ti fi lóore ní kíni maradda ibu padà sí àkíbà àtúbọ̀tán tó dáa àwọn afáàsì wal baqiyatu salihat àbí ká sọ pé baqiyatu salihat àwọn iṣẹ́ rẹ̀ mìíràn tó kù àwọn afá sọ pé baqiyatu salihat wọn náà bí la ilaha illallah àwọn azkar gbogbo àwọn azkar tá mọ̀ ṣe baqiyatu salihat àwọn iṣẹ́ rẹ̀ yòókù tó ní baqiyatu kìí ṣe àkíbà eré kìí ṣe àìnù ni mo ṣe ṣẹ́gẹ́dì bàbí àwọn nǹkan tó ṣẹ́kù ní iṣẹ́ rere inú dára lọ́dọ̀ Olúwa rẹ̀ ní ẹ̀san o ló sì dára ló sì dájú ní ìbùpadà sí wa bi hadha yatabayyana lana pẹ̀lú eléyìí ìní ó máa hàn fún wa annahu kullama zada al-insanu ta'atan lillah fataha Allahu alayhi min abwabil ilmi Allahu akbar eléyìí ó máa yé wa fún àlàyé tá à ń ṣe yìí ní ìsìtẹ́ bá gbọ́ yìí o tó bá ti pẹ́ ẹ bá wà pẹ̀lú àlàyé tí ṣèkù tèmi ṣe o pẹ̀lú eléyìí yóò máa hàn yóò kílẹ̀ fún gbogbo wa pé gbogbo àti ọmọ ènìyàn bá ti ń lékún níbi ìtẹ̀lé àṣẹ tọ́nà ọba ọlọ́ọ̀bá máa ń ṣí àwọn ilẹ̀kùn ìmọ̀ fún àti àwọn ilẹ̀kùn ìmánì fún bí ìbá ti ń lékún níbi ìtẹ̀lé àṣẹ ọba bẹ́ẹ̀ ni ìmánì ó sì máa lékún fún bí ìbá ti ń lékún níbi ìtẹ̀lé àṣẹ ọba bẹ́ẹ̀ ni ọlọ́run máa tún ṣí làákàyè rẹ̀ ọpọlọ rẹ̀ ó máa ṣí àwọn nǹkan tí ó mọ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ àmọ́ fi máa fattaqullaha wa yu'allimukumullah ẹ̀sọ́ àwọn òfin ọlọ́ọ̀bá kọ́lọ̀bù fún ilé máa ló fàtọ́ jẹ́ pé má jẹ́ mọ́ tí ẹmọ̀ fi ń kó ìmọ̀ àjọ tarkul ma'asi ọ̀kan náà àfà bí i mọ́ Shafi'i ni ó ní shakautu ó ní mo gbé complain mi lọ bá Waqi' àfáàrẹ̀ ni ẹ̀ nípa kí ni sú ìhìbzí nípa àìmọ̀rí nǹkan ha dáadáa mi rí nǹkan ha tí bá fẹ́ gbé nǹkan sagbárí báyìí àfá ẹjẹ́ sí bá ẹ̀rí pé nǹkan mímọ̀ ẹ̀ẹ́tẹ̀ ha báyìí ẹ̀ẹ́sì kẹ́ ha gbogbo gbẹ́jẹ́ àmọ́ ìná láàrin ìṣẹ́jú méjì ó ti sá lọ bí àkókò tẹ̀ jókòó lórí fa arshadani ila tarkil ma'asi ó ní àfáà mi Waqi' ó wá tọ́ mi sọ́nà ó fi mọ̀ mí ó fi mí lẹ́nà síbi kíni wípé kí n máa gbé ìwẹ̀sẹ̀ jù sílẹ̀ torí pé kíni fa innal ilma nuru torí pé ìmọ̀lẹ̀ ọlọ́ọ̀bá ni ìmọ́lẹ̀ ọlọ́ọ̀bá sì ní ọlọ́ọ̀bá fún ẹlẹ́sẹ̀ ní kiri ní ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ ni látọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣẹwárí ìmọ́lẹ̀ ni ọlọ́ọ̀bá fún ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ so torí jẹ́rẹ̀ kí ẹ̀kẹ́ kálẹ̀ àfá ọpọlọ jíde ní lọ́wọ́ kan gbàtí bá ti jìnà sẹ́sẹ̀ ọlọ́run sì máa fi tí ò yéèyàn ó sì máa fi yéèyàn ọlọ́run sì máa ṣí ọpọlọ náà yóò máa ṣí ọkàn àwọn nǹkan tí ò yíyọ tẹ́lẹ̀ láti kan bí 5 years 6 years afá ma yóò kàn díwá ni yóò kàn jẹ́ wálẹ̀ kan náà ni wọ́n pẹ́ àbọ́dọ̀ àrùn jọ lórí ti lọ kí ó ní mo níwẹ̀ pé kò ju túrú ọ̀dá ìlọ kò ju Kaduna ìnà lọ ṣẹ́gẹ́ díwá bí kọ́nà kò fún wa ní ìmàlá albarka gbogbo àti ìbá ti ń jìnà sí tí bá ti ń tẹ̀lé àṣẹ tọrọ ọba tó ń jìnà sí wẹ́sẹ̀ ọlọ́run sì máa ṣílẹ̀kùn kíni fún àwọn ilẹ̀kùn ìmá àwọn ilẹ̀kùn ìmánì ma lam yaftahu ala ghairi èyí tí ó sí fáwọn ní
fa ahattu talabata al-ilm shekhu sai moni mon si àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ojú kòkòrò khasatan ala tamassuki bi sha'air al-islam pàápàá jùlọ mo àbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ khasa mo ṣe ní ojú kòkòrò lórí kini ìdúnimá àwọn òfin Ọlọ́run àwọn sha'air al-islam àwọn nǹkan tó rọ̀ mọ́ sha'air al-islam àwọn àpẹẹrẹ islam àwọn òfin islam ẹdúnimá o az-zahira wal-batina ìgbangba àti ìkọ̀kọ̀ àwọn sha'air al-islam yẹn al-muta'alliqa bi haqqillah tó ní alákọ̀ mọ́ haqqi tọ́lọ́ba wa bi huquqi ibadihi àti àwọn òfin Ọlọ́ba tó ní alákọ̀ mọ́ haqqi àwọn ẹrú Ọlọ́run hatta yaziduhumullahu ilman wa hudan wa nuran tí tọ́lọ́bù fi ṣe àlékún ìmọ̀ fún wọn tó ṣe àlékún ìtọ́sọ́nà fún wọn tó dẹ̀ tún ṣe àlékún kíni ìmọ́lẹ̀ mo rò pé lẹ́kẹ̀ fúnà ẹni ok so inshallah mo rò pé dirasa yìí ó kílẹ̀ sí wa dáadáa tàbí lè sọmarájẹ̀ fún wa ní ọba sókí ikhtisari ó ní pé Islam ní ìmánì ẹwàjá dífẹ́ndì Islam náà pẹ̀lú gbogbo agbára wa pẹ̀lú gbogbo ìkápá wa pẹ̀lú gbogbo bí agbára wa bá ṣe tó káfí dífẹ́ndì Islam náà dúkìá wa káfí dífẹ́ndì ìsẹ̀mí àsìkò wa ká fún Islam wa ní àsìkò nídìí àsìkò wa kọ́sí ní ìmánì ká rẹ̀ dúnmọ́ àwọn nǹkan tọ́rọ bá ní ká ṣe ká jìnà sí tọ́rọ bá ní ká jìnà sí kọ́lọ̀ ní bá sálẹ́kùn kíni ní ìmà rẹ̀ fún wa kó sálẹ́kùn kíni ìdáyà rẹ̀ fún wa àwọn kan bẹ́ẹ̀ tó pín sínú Islam náà tí wọ́n ti sọ̀fún ẹni panu àwọn lọ́dọ̀ lọ́ba subhanahu wa ta'ala al-qiyama allazina khasiru anfusahum wa ahlihim yawm al-qiyamah kọ́lọ̀ kuma káwà mọ́nu wọn ṣé kò sí bèrè náà kò sí ìbéèrè nípa àsàlátù Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé al-jama'atu rahma pé jama ìkẹni káwá yá ká pín yẹlẹ̀ẹ́lẹ́ ìyá ni orí bú ni ànú ni ọ̀rọ̀ alẹ́ màmá ni so látara rẹ̀ láti wá pé ókè ẹjá organize bá ti mọ̀ sàṣọ́ láti ní sọ́nà sunday ká mọ̀ kójọ ní jẹ́mì ká mọ̀ sí lápapọ̀ ó lè má ní kí mi àwọn ni Ànábì sẹ́sẹ́lẹ̀ ló sọ̀rọ̀ ìfáwọn sàhábà àwọn ni àwọn pẹ́tọ́ kọ́ gbọ́rọ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu àwọn sàhábà ìjà àwọn ajókòó náà ẹ sọ fún wa èsì tẹ́kùn wọn nínú ọ̀run ni ẹ̀kan fún wa létí pé tàbí kan àwọn tàbí kan ni ó tí wọ́n kójọ tán ti gbọ́n báwọn sí ń sàṣà láti lónìí kò sí àbáwọn sọ àbọ̀ wọ́n sàṣà láti ẹ̀bùn òsàṣà láti wọ́n ṣe àmọ́ sí báyìí ṣe sí làwọn ṣe ṣe ní ọ̀nà kó sàánú wa ṣùgbọ́n alásán ni kawai subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka